tọ́ ẹ̀yin èèyàn wa ọ̀rọ̀ ti bẹ́yìn yọ ọ̀rọ̀ ti bẹ́yìn yọ báyìí. Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ state ó ti sọ̀rọ̀ ó ti sọ̀rọ̀ nípa arákùnrin tí à ń sọ̀rọ̀ rẹ̀ látọjọ́ yìí, Oríyọmí Hamzat àti Queen Naomi. Ó ti sọ̀rọ̀ nípa àwọn púpọ̀ lára àwọn èèyàn ni wọ́n sọ wípé ọ̀gá yìí kò sọ̀rọ̀ láti bí ọjọ́ díẹ̀ tí ọ̀rọ̀ yìí tí ó ti ń ṣẹlẹ̀, tí awuyewuye yìí tí ó ti ń lọ. Wọ́n ní kò sọ̀rọ̀ ṣùgbọ́n arákùnrin yìí ó ti sọ̀rọ̀ báyìí, ó ti sọ̀rọ̀ bí gbogbo ọ̀rọ̀ náà bí ó ṣe ṣẹlẹ̀ arákùnrin yìí ó ti sọ bí gbogbo rẹ̀ bí ó ṣe ṣẹlẹ̀. Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti sọ̀rọ̀ gidi gan báyìí nínú fọ́nrán tí ó jáde ní àná. Níbẹ̀ ni ó ti sọ̀rọ̀ yìí. Tí ẹ bá mọ̀ wípé ẹ fẹ́ gbọ́ kúlẹ̀kúlẹ̀ ọ̀rọ̀ yìí, ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kí ẹ lè gbọ́ bí gbogbo rẹ̀ ṣe ń lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, ètè tí ẹ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Lónìí ìròyìn jẹ́ kó yé wa wípé arákùnrin tí wọ́n ń pè ní Ṣèyí Mákindé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ti gbé jáde nínú fọ́nrán tí ó jáde ní àná. Ó ní wípé Oríyọmí Hamzat àti Queen Naomi, ó ní àwọn méjèèjì wípé wọ́n gbọ́dọ̀ fi ojú balẹ̀ ẹjọ́ ó ní kò sí bí ẹni náà ṣe lè tóbi tó tí ó kọjá òfin. Ó ní kí wọ́n gbìyànjú láti fojú balẹ̀ ẹjọ́ wípé kò sí nǹkan kan tí wọ́n lè ṣe sí kí wọ́n má lọ ẹ̀wọ̀n. Ó ní ẹ̀wọ̀n wọn ó ṣúọ̀ gidi gan. Ó dófin pẹ̀lú rẹ̀ wípé wọ́n ní ó ti ṣẹlẹ̀ ní Àbújá rí nírú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Ó ní ṣùgbọ́n kò sí nǹkan kan tí ó ṣẹlẹ̀. Ó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní tiwọn yàtọ̀. Ó ní kò sírú ẹni tí ó wù kó jẹ́ ó ní máa fojú balẹ̀ ẹjọ́. Lónìí ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Eré lójú gbogbo wa máa rí. Ó tún dọjọ́ mi ọjọ́ rẹ̀. Ó dìgbà.